Wàhálà, àwọn ajínigbé ti gbé kọmíṣánná lọ o. Ìròyìn tó jáde láti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá báyìí ni pé wọ́n ti jí kọmíṣánná fún ètò ìkéde àṣà àti ìrìn àjò afẹ́ ti ìpínlẹ̀ Nasarawa, Alhaji Yakubu Lawal gbé lọ. Alẹ́ ọjọ́ ajé Monday náà ni àwọn gbénigbéni ọ̀hún ya wọ ilé rẹ̀ láàrin òru tí wọ́n fà á jáde tí wọ́n sì wọ́ ọ lọ. Kò sì sẹ́ni tó tì mọ ibi tí wọ́n gbé e lọ gan. Ọ̀rọ̀ náà kò sì yé ṣe àwọn ará àdúgbò ibẹ̀ lójú bàìbàì bí idán ló jọ lójú wọn. Tìbọ́ntìbọ́n làwọn ajínigbé náà dé sí agbègbè ìjọba ìbílẹ̀ Nasarawa ẹ̀gàn yìí tí wọ́n sì da iná ìbọn náà bolẹ̀ tí kò sẹ́nìkan tó lè jáde wo ohun tó ń lọ. Nígbà tí kò sẹ́nìkan tí yóò rójú iná kó tọwọ́ bọ̀, kálukú jìnnà séjò tá ò bẹ́ lórí. Àwọn ajínigbé ọ̀hún wọ ilé Yakubu wọ́n sì gbé ẹ̀yìn tí àwọn amúninípa náà ti lọ làwọn ará àdúgbò tó lè jáde tí wọ́n sì ń pariwo pé irú kílè yìí tí wọ́n ń béèrè lọ́wọ́ ara wọn pé báwo ni ajínigbé ṣe lè gbé odidi kọmíṣánná, ṣé wọn kò mọ̀ pé èèyàn ńlá nílé iṣẹ́ ìjọba ni. Àwọn ọlọ́pàá fúnra wọn sọ pé bẹ́ẹ̀ ni, ọ̀rọ̀ náà kò ní irọ́ nínú rárá. Alukoro iléeṣẹ́ àwọn ọlọ́pàá níbẹ̀, Rahman Nansel, sọ pé ọ̀rọ̀ náà ya àwọn lẹ́nu pé àwọn ajínigbé yìí yóò láyà láti lọ ka kọmíṣánná mọ́lé rẹ̀ kí wọ́n sì jí gbé. Ṣùgbọ́n ó fọkàn àwọn èèyàn gbogbo balẹ̀ pé àwọn yóò wá àwọn ajínigbé náà rí dandan. Rahman ní ọjọ́ 15 oṣù kẹjọ yìí, ìyẹn ní ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí níbi aago 9 alẹ́, àwọn ọlọ́pàá àwọn tí wọ́n ń káàkiri agbègbè láti rí i pé kò sí wàhálà kankan déédéé gbọ́rọ̀ ìbọn. Nígbà tí wọ́n sì tẹ́tí léko dáadáa, wọ́n rí i pé ìbọn ni kinní náà lóòótọ́ kì í ṣe báńgà. Wọ́n sì bẹ̀rẹ̀ sí í fimú fínlẹ̀ láti mọ àdúgbò tí kinní náà ti ń wá. Kò sì pẹ́ rárá tí wọ́n fi mọ̀ pé àdúgbò Nasarawa ẹ̀gàn ni. Wọ́n bá gbéra pa ó dọ̀hún. Ṣùgbọ́n kí wọ́n tó máa lọ, wọ́n ti ránṣẹ́ sí ọ̀gá ọlọ́pàá pátá ládùúgbò náà, Adésínà Ṣóyẹmí. Wọ́n sì sọ ohun tó ṣẹlẹ̀ fún un. Kíá ni kọmíṣánná ọlọ́pàá náà sì ti pé àwọn ọlọ́pàá dìgbòjìlùjà rẹpẹtẹ. Bẹ́ẹ̀ ló tún ní kí àwọn ọlọ́pàá tó máa ń tọpa àwọn ajínigbé tẹ̀lé wọn pẹ̀lú àwọn sọ́jà tó wà nítòsí àti àwọn fìjìláńtẹ́. Bẹ́ẹ̀ ni gbogbo wọn dàgìrì débi tí wọ́n ti jí Alhaji Yakubu gbé. Níbẹ̀ ni wọ́n sì ti gbọ́ pé àwọn ọ̀daràn náà mà ti lọ o. Àwọn kò tilẹ̀ mọ ibi tí wọ́n bá lọ nítorí ìjayà kò jẹ́ kí àwọn lè jáde sí wọn. Ṣé nítòdodo ẹni tí mọ́tò gbá nídìí kọ́ ni yóò mú nọ́mbà rẹ̀? Kódà kì í ṣe ẹnì kẹta sí i. Ṣùgbọ́n àwọn agbófinró náà kò dúró mọ́ o. Ọ̀gá ọlọ́pàá agbègbè tí wọ́n ti jí kọmíṣánná yìí fúnra ẹ̀, Haliru Aliyu, ló ṣáájú àwọn tí wọ́n ń wá kọmíṣánná náà lọ. Wọ́n sì ti fọkàn gbogbo aráàlú àti àwọn ọ̀gá iṣẹ́ ìjọba balẹ̀ pé níbi yòówù tí wọ́n bá gbé Alhaji náà wọ̀, àwọn yóò yọ ọ́ jáde. Aliyu kìlọ̀ fún àwọn agbófinró tó ń wá àwọn ajínigbé náà pé kí wọ́n fẹ̀sọ̀ ṣe o, kí wọ́n má jẹ́ kí wọ́n pa kọmíṣánná náà tàbí kí wọ́n ṣe é léṣe tí wọn yóò fi gbà á sílẹ̀. Ọ̀rọ̀ náà kò fi gbogbo àwọn olóṣèlú Nasarawa lọ́kàn balẹ̀ àti àwọn tí wọ́n jẹ́ ọ̀gá nídìí iṣẹ́ ìjọba. Wọ́n ní nígbà táwọn ajínigbé bá ti lè lọ ká kọmíṣánná mọ́lé rẹ̀ tí wọ́n sì gbé lọ, ta ló wá kù tí wọn kò tún lè jí gbé mọ́? Ọ̀rọ̀ náà sì ti di kálára ṣọ́ra nítorí afẹ́fẹ́ tó fẹ́ tó ká aṣọ ní yàrá kí ẹni tó wọ tiẹ̀ sọ́rùn má ṣàfara ni.